ẹni sùúrù ẹ̀gbọ́n nǹkan lọ́sọ̀ yìí ni Baba Ijesha wọ́n sọ pé rape àti gbọ́ bọ̀ àti gbà but wọ́n sọ pé yàn rape ọ̀nà rí CCTV wọ́n play CCTV ibi tí Baba Ijesha ti ṣe kí ni tó ti rape ọmọ ṣé níbọ̀ ni wọ́n ni Baba Ijesha fi rape ẹ̀ ní láti 7 years tó fi dé 14 years ṣé wọ́n jọ ń gbélé ni àbí kò tí àti ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi because àwọn colleague wa tó súnmọ́ apẹ́pẹ́ gan wọ́n ti ń jáde wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n fún àwọn ọmọ Igbo àwọn díọ̀tì kan àwọn ọ̀nà tí kò tọ́lá àwọn ọmọ Igbo tọ́lá àwọn ṣe English àwọn wèrè ìkọlọ̀ tó sáyẹn náà yóò náà fi style pass message sí gbọ́ tí pé sí Yorùbá industry gbé wọn Nollywood / Yoruba actor I don't even know him ó kọ́ rẹ̀ ní tontodikeh ṣó má dì ní òun dé station àbọ̀ òun kọ́ tó ṣẹlẹ̀ díọ̀tì ni kò gbọ́n rárá àwọn àtọ̀jẹ́ kọ́lígì náà they all support yẹ ẹni sọ̀rọ̀ gbọ́rọ̀ ẹ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ìka tó bá ṣẹlẹ̀ mọ̀ máa gé ó máa ṣẹ̀wọ̀n tó bá dẹ̀ ní bẹ́ẹ̀ náà.